Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV, ṣé àlàáfíà ni mo bá yín ọdún ọdún rí. Kàrímọ́ tún ti bẹ̀rẹ̀ o, Kàrímọ́ tún ti bẹ̀rẹ̀ o. Àwọn olólùfẹ́ ìkànnì yìí, ẹ tún wá gbọ́ nǹkan tí Kàrímọ́ sọ o, against baba Mohbad. Kàrímọ́ máa bà ojú baba Mohbad jẹ́ o. Kàrímọ́ ó wá fún baba Mohbad wòtòwòtò, ó wá fún baba Mohbad left and right, ó kó fún baba Mohbad front and back. Kí ló dé? Ṣé lórí ọ̀rọ̀ justice yìí náà, lórí ọ̀rọ̀ justice yìí náà, ṣé Láti ló ń gbèjà ni àbí? Torí mo mọ̀ pé bó o ṣe ń wá fún Láti náà nìyẹn. Ó wá yà mí lẹ́nu, baba Mohbad wá sọ̀rọ̀ sí Láti, ó wá ń gbèjà baba Láti, ó wá ń wá fún baba Mohbad tó bẹ́ẹ̀ yẹn. Kí ló dé? Ṣé lórí in fact ọ̀rọ̀ yìí gbẹni tán, ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ yìí ó gba ẹnu tán, ó gba ẹnu tán wàláhì, ó kọjá bẹ́ẹ̀. Kàrímọ́ tí n bá sọ pé ọ̀rọ̀ ẹ yé mi, irọ́ ni mo pa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi check fídíò yìí, ẹ bá mi watch fídíò yìí, ẹ bá mi wo from beginning to the end, kẹ́ ẹ gbọ́ nǹkan tí Kàrímọ́ sọ. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV, tí wọ́n yẹ gbogbo àkọlé lè tẹ come across page yìí. Ẹ bá mi share, kẹ́ bá mi like ẹ, kẹ́ wá fi ọkọ̀ yín hàn lábẹ́ comment section. Mi ò fẹ́ dà yín láàmú, mi ò fẹ́ dà yín lágara. Ẹ wá gbọ́ nǹkan tí Kàrímọ́ sọ, ẹ má bá mi ká lọ. Kó sì lọ ntí ni kò sọ̀rọ̀ ó ṣorí bí wúzọbúzọbú josi throwback picture ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì torí burúkú Emperor Bukasa láǹfì wèrè jẹ́ Emperor lóṣì láǹfì jẹ́ Emperor lóṣì. Àwọn àǹkárá eléwé ìjẹwé ló máa ń kó sí kọ́mọ ẹ tó kú. Àǹkárá eléwé ìjẹwé Ọlọ́run gbàdúrà ìwèrè ń wọ Èkìtì wọ lórí burúkú. Ẹ wo ṣíà ìdun tí wèrè ń jókòó sí. Àmọ́ ètò gbọ́nú ṣíà àti ṣíà ọmọ sọ́ksẹ́sì. Ó yá bọ́ síbí wèrè. olùmọ success náà tiẹ̀ gbà lọ. Kò máa ń pẹ́ dá fún yàn o. Jóòsì àbí ìwọ̀kan lélẹ̀ lọ́jọ́ kìíní àná ó rí nǹkan tipẹ́tipẹ́ ní mú èyí tí máa ń kọ w ṣíà ò ní dùn ṣíà ò ní àpò ṣe tó ń lò láyé ìgbà yẹn tó bá dénú ilé ẹ̀ ń sì wá ti change ẹ̀ sí lẹ́dà ṣíà o inú ilé onídùn yìí ò tẹ̀ gbé bẹ́ẹ̀ mọ́ ó ti lọ gbalé síbòmí ó wá ń sọ̀rọ̀ sí Láti olórí burúkú ara ẹ̀ orí pílátífọ̀mù wẹ́dà yẹn ó ná ìmọye owó tó dá fún ẹ ń bẹ̀ ó dẹ̀ tẹ́wọ̀ gbà o ó sọ pé owó wẹ́dà ni o abókọ ó fi ṣàkọsápò léegun kọ owó àbí báwo lọ ṣe ń pè owó wẹ́dà dùn náà àmọ́ àmọ̀ràn wẹ́dà ò dùn létí olórí burúkú ni ẹ. Thank you. Owó wẹ́dà dùn náà àmọ̀ràn wẹ́dà ò ṣe tẹ̀lé àní user ni ẹ Josi user ni ẹ ó wá ń ṣe felenge bí ẹni tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀ ta ló rún ẹ kí n ti wá pẹ̀lú tiẹ̀ tí ó bá ń ṣe ọmọ yẹn pé ó ga o ọmọ ológo anyways Yorùbá náà ti sọ wọ́n ní kòkò dúdú lẹ́ẹ̀kan funfun ti ń jáde Josi ó níròrí o wàhálà ẹ ò níròrí kì í ṣe irú àná yẹn ló yẹ kó tún máa lọ ta kọ́nàkọ́nà kó máa lọ ta rọ́bà kọ́nàkọ́nà ó múra kúrò nílé ẹ̀ Perkins ṣéwọ náà fẹ́ sọ pé òun mọ̀ ń pa ṣóò tí Josi fẹ́ ṣe yẹn ó mọ̀ pé ṣóò tó máa bú Láti ó fẹ́ ṣe ó fẹ́ sọ pé òun mọ̀ ń pa ẹ̀ àmọ́ tiẹ̀ ní tiẹ̀ náà ṣé bí wèrè yìí láyé ẹ̀ bàjẹ́ tán fẹ́ bá tún ṣe àbí ìwọ kan láyé ẹ̀ bàjẹ́ Latifa ó wà lọ́dọ̀ bàbá ẹ̀ gbogbo àwọn ọmọ Láti wà lábẹ́ wọn olórí burúkú ara ẹ̀ níbo Mohbad wà ó wà bí tẹ́ ẹ̀ dé mọ́ láti bí ọdún kẹta tẹ́ ẹ̀kọ́ tẹ́ almost 3 years tí ẹ̀ ẹ̀sìn tẹ́ ẹ̀ ṣorí burúkú kiri ó wá ń ṣe fìṣàn bẹ́ẹ̀ lèmi kúkú ń táìpù profusely in comment section bẹ́ẹ̀ ó
wá ń ṣe fìṣọ̀fìṣọ̀ bí ẹni tọ́lọ̀ ń wà lẹ́yìn mu náà nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù tó ń ta kọ́nàkọ́nà yẹn tó ń ta rọ́bà mu náà ta ni jòsí ń bá wí ṣe nígbà tó ní ṣé ẹ̀yin ẹ gbọ́ kí wẹ́dà lòun fẹ́ bá kápẹ́ńtà wá jòsí ayé ọmọkùnrin ti bàjẹ́ ayé ọ̀rọ̀ yẹn fọ́ ni lóòótọ́ that is to say kí ni mo sọ àwọn méjèèjì that is to say Dani àtàjígbédà làwọn méjèèjì that is to say kí Múnírù lòun fẹ́ ra ń bàlẹ̀ lọ́wọ́ that is to say illiterate àti illiterate làwọn méjèèjì that is to say lókà fẹ́ràn lókà lọ́wọ́ that is to say ọ̀bọ ń gbọ́bọ̀ gbọ̀n pẹ́ olórí burúkú ni jòsí wàláì jòsí olóró gèrè kò ní ọ̀rọ̀ rẹ̀ kọ̀ṣù lẹ́nu ọ̀rọ̀ yẹn wọlé o ó ní ẹ̀gbọ́n ṣó pọ́sibú kí wẹ́dà lóun fẹ́ bá kápẹ́ńtà wá justice tó pọ̀ mọ́. ti mọ ọ̀rọ̀ tó máa sọ fún lókàlókù. ayé lórí burúkú ni bàbá yìí èmi ṣáà ní bàbá ọkọ mi tipátipá ló máa fi sọ̀rọ̀ bàbá ọkọ mi ò ń sọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run lórí burúkú ni jòsí mo rẹ́rìn lánàá ẹ máa gbọ́ gbogbo bó ṣe sọ pé ó tún ní láti jogún àwọn òbí ẹ̀. Thank you. Moderators, thank you so much. níta ló ti ọ̀rọ̀ yẹn sí lẹ́nu náà àbúkù kan ronú sọ ni àbẹ́nìkan ló ti ọ̀rọ̀ láti sí lẹ́nu. wọ́n ti sí lẹ́nu everybody tó wà lórí iṣu ẹ̀ ọ̀rọ̀ kóòtù DNA everybody were expecting. ẹlẹ́ẹ̀kejì ó ti jáde ní oṣù méjì àbí nǹkan sẹ́yìn tó ṣe bí ẹni pé bóyá kí gbogbo justice tó wá gbà wọ́n àbí last month dẹ̀ ni mo rò bí aláàtí náà ṣe bẹ́ẹ̀ ni pé ó yá o tó bá lè wà bẹ́ẹ̀ òun ti. ìmọ̀ bóyá ẹ wo ṣó yẹn gbà ẹ̀ mo ní ẹ jẹ́ kí bàbá ìwà béèrè ẹ̀ fúnra rẹ̀. kó wá bẹ̀rẹ̀ fúnra ẹ̀ tó àwọn yẹn náà wọ́n lọ ń bẹ pé àìrọ̀ ọkọ̀ wa ṣàánú bàbá Mohbad mo fi pé bí agbára mi yóò wá jáde. òun ló ní kẹwàá ẹ̀ òbò òun ó ní ó sọ pé ẹ̀yin ọmọ Nàìjíríà gbà wọn ṣé ó wá sórí TikTok wá pé bá yín fúnra rẹ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀ ìwọ ni wọ́n ń sùn lọ́wọ́ kó lọ ṣe ṣòro oṣù kan kó má sùn kó gbọ́ pé nítorí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ṣé o mọ̀ bóyá àwọn tó ń pè ẹ́ yẹn àwọn gọ́ṣẹ̀ ti ṣe alẹ́ dé ní tọ́ ìtì sùn pé ẹ jẹ́ ká sáré méèkì kọ́ yẹn tá a bá dẹ̀ ṣe tán àwọn á lọ sùn ṣé o mọ̀ bóyá àwọn náà ṣe ti night job dé ni àbí ṣé o mọ̀ bóyá in an hour time wọ́n máa gbéra wọn lọ bí iṣẹ́ ọ̀sán tó yẹ kó máa sùn wọ́n choose láti ṣe kọ́ọ̀lù pẹ̀lú wọ̀ torí ìtẹ̀ olórí burúkú ní ẹjọ́ sí. ẹjọ́ sì ń ṣe bí èèyàn. Moderator, thank you so much. I see what you are doing. gbogbo ara ìgò wẹ́dà kẹlódé sójú yóò dẹ̀ bú wẹ́dà. Josi. wẹ́dà. Josi. Odego wẹ́dà sójú ó dẹ̀ ń sọ̀rọ̀ sí wẹ́dà. ẹ wo gbójú wèrè bí ìgò wẹ́dà. mo sì rẹ́kọ̀dì ẹ̀ bí mo ṣe débẹ̀ mo rìkọ̀dì ẹ̀. Do you have any other important questions? Simple questions. If you don't have any questions to ask. ẹ wo píkṣọ yìí kẹ ẹ wo sí píkṣọ tó wà bàjáde mo ń pẹ́ dà fún yàn o mo ń pẹ́ dà fún yàn rárá ẹ wo píkṣọ ojú screen yìí lè kẹ wá wò sí ti ìlú wà lẹ́yìn ẹ máa gbọ́ o. olórí burúkú ni ẹ Josi olórí burúkú ayé àtọ̀run ni ẹ ó dá fún nǹkan kan ó bá fún nǹkan kan mọ́ àwọn tó hàn àtàṣì nǹkan gidi mú ẹ ni
alólórí burúkú ni ẹ anyways Wàsíù náà kọrin ó ní téèyàn bá tí ì lówó lọ́wọ́ ìwà oníwà ló máa wò Josie ò bá nǹkan kan mú o olórí burúkú ẹ̀dá ni ẹ bó o dẹ̀ ṣe wà yẹn sìn ó kò sí nǹkan kan tó gbójúlé ju àwọn àkísà wèrè tó ń rọ́jọ fún ẹ lọ gbogbo aṣọ wèrè tó ń wọ̀ tó fi ń ṣakọ tó fi ń galivant kiri kì í ṣe orí social media lọ ti rán púpọ̀ nú ẹ̀ fún ẹ ni gbogbo àwọn tó ránṣọ fún ẹ tó kó bàtà sí ẹlẹ́sẹ̀ tó kó búgíbúgì sí ẹlẹ́sẹ̀ pé kó máa gàzọ lọ kò ń ṣe gbogbo wọn náà ló bú ni alólórí burúkú ni ẹjọ́ sí ó bá nǹkan kan mu ìwọ yìí ló lórí ẹbí wèrè wo ló fi ẹ̀jẹ̀ lórí ẹbí ó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu wàláhì abájọ tó lóbìnrin lọ́ọ̀dẹ̀ abájọ tí ò sóbìnrin lọ́ọ̀dẹ̀ Ọlọ́run ló mọ bó ṣe máa lọ́jọ́ alẹ́ ẹ̀ olórí burúkú aláyé bàjẹ́ ó ti wáyé ó ti kù sọ ọ̀rọ̀ ti sọ bó ṣe rí jákujàku tó rí játijàti bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe rí Josie Alọ́ba olórí burúkú ẹ̀dá ni ẹ ó mọ̀rọ̀ sọ rárá mi ìgbà àti mi fọ́ fún ẹ o àròkè mo fọ́ fún ẹ o ṣùgbọ́n mi máa sòótọ́ ọ̀rọ̀ ẹ̀ lánàá tó yẹ kó fèsì DNA kó jẹ́ káwọn èèyàn mọ̀ èsì tẹ́ bá bọ̀ DNA olórí burúkú ààrẹ èébú ló lọ ń bú ń bẹ̀ èébú ló ń bú everybody was listening to you they were eager to hear the outcome of that court yesterday ó wá yan gbàsgbòs láàyè ó wá ń ju jabs Josie wàláhì ó kì í ṣe kúre o olórí burúkú dẹ̀ ni ẹ olórí burúkú ni ẹ olóṣì olórí burúkú bá ń kárí asọ̀rọ̀sọ bótò bàbá òfò lẹ́nu ẹyẹ ṣé wọn kémi náà mo fún ẹ lórúkọ yẹn orí burúkú tó ń ṣe náà ló jẹ́ kí n máa pè é ní bàbá òfò lẹ́nu ẹyẹ kí ló ṣe ẹ náà orí burúkú tó ṣe ń gbà tó wà ń bọ́ ìsì ó tí tó fi sílẹ̀ ó máa ti di grandpa ó tiẹ̀ níwọ̀ ọkọ ló ní bó náà mọ́mọ́ ẹ̀kọ́ ní Liam Blessing ṣáà ti ń bímọ fún ẹ àbí Blessing ti ń bímọ ó ti di grandpa àwọn ọmọ Blessing ṣe grandkids ẹ̀kọ́ ni aláyé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ ó lè wá fẹ́ mi ò ṣe mọ̀ kémi ò ràn ẹ́ èmi máa yàkàyàkà ẹ ni màá gbé ìyá ẹ ṣépè màá gbé bàbá ẹ ṣépè sàárè ìyá ẹ sàárè bàbá ẹ màá fi gbé ẹ ṣépè ṣe mọ̀ kémi ò ràn ẹ́ olórí burúkú ọmọ bàbá Mílíkì olóṣì ọmọ gáràjì tó kó sùtánà sọ́rùn tó porí ẹ̀ ń pásítọ̀ ayé ẹ ti bàjẹ́ olórí burúkú ìwà wèrè tán bá ní kẹ́ fílẹ̀ ń bọ́ ìsẹ̀ ẹ̀ ní fílẹ̀ àbá yín wọ gbígbà tẹ́ bá fẹ́ yàwó sílẹ̀ ẹ bá tún bímọ á tún ṣì wà lọ́wọ́ yín débi tẹ́ ẹ di grandpa olórí burúkú ara ẹ̀ ṣódìgbà tó bá di great grandpa kó tó fìwà wèrè sílẹ̀ olórí burúkú agídí òfò agídí orí burúkú látijọ́ tó ti ń lo agídí wèrè kiri náà justice wo lọ́ múlẹ̀ ẹ lọ́wọ́ sọ́rí justice múlẹ̀ ẹ lọ́wọ́ láti òdà yọ̀mí òdà àṣìírè olóṣì bá ń wòwe ó ń wèrè sílẹ̀ lẹ́yìn mi olórí burúkú onímú kọdọbíyú ayé ẹ ti bàjẹ́ onímú pẹrẹsẹ ó gẹ pọ́ǹkì sórí bí ìgbà tán ọba mú ṣíṣù kápẹ́ńtà kan fi gẹ pọ́ǹkì fún wèrè olórí burúkú ó wá mú gbogbo ọ̀dà tó fi ń pa títì láró tó bá ń tún títì ṣe olórí burúkú ó kó gbogbo ẹ̀ ó fi fá pọ́ǹkì orí ẹ̀ ó lóun ṣe style ó ń ṣoge ọmọ ẹ̀ mọ́ oge aláyé bàjẹ́ àṣẹṣẹ ṣoge ọmọ ojú ọ̀rọ̀ lárí tó bá yẹ pé òrọ̀ lárí ni àṣẹṣẹ tán láwò kò ní gbòdì lára ẹ ọlá tó ṣe ń tọ́wọ́ wá ń gbòdì lára ẹ ó wá ń sọ̀rọ̀ sáwọn tó ń ṣàánú ẹ àwọn tó ń ṣàánú lórí burúkú ọ̀tọ̀ǹtọ̀ kí àná gbìn orí pílátífọ̀mù láti wọ́n ṣẹ́ lórí ẹ wọ́n ṣẹ́ lànà ó dàbí nǹkan burúkú ó dàbí nǹkan tó ń wọ́n jọnù aláyé bàjẹ́ lórí nǹkan olóṣì ńgbò wà nù iléeṣẹ́ onídùngàn tó ń fi ṣe àpòṣe tó fi ń jókòó gba yẹn ló ti bẹ̀rẹ̀ orí burúkú tó ń ṣe lórí burúkú aláyé bàjẹ́ orí bó ṣe rí sí ìsìn ńgbà wẹ́dà wọnú ayé ẹ̀ Josie wá ayé ẹ̀ ńgbà tí wẹ́dà ò sínú ayé ẹ̀ bó ṣe ń rẹṣẹ̀ bí olóṣì babaláwo ńgbà tí wẹ́dà ò sínú ayé ẹ̀ ó tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ wá wá ayé ẹ̀ bó ṣe rí ńgbà tí wẹ́dà wọnú ayé ẹ̀ olórí burúkú aláyé bàjẹ́ àṣìírè. Mọ́mí, I want you.
adùn ẹ̀ kó tó kú bí kó ló lé lórí pé kó lọ kiri olórí burúkú aláyé bàjẹ́ láti káwọn ọmọ tiẹ̀ wọ̀lú èyìnbó olórí burúkú ara tiẹ̀ kó ló lòun kó lọ́mọ lórí ló máa rí ọmọ máa kiri kó ló lọ látàárọ̀ ṣúlẹ̀ go put it by snap ẹ wo go put it down ayé ẹ ti bàjẹ́ wẹ́dà tó ń sọ̀rọ̀ sí yẹn ṣáyé ẹ báláǹsì tó wẹ́dà yẹn olórí burúkú olùsílẹ̀ tó sọ pé ó kọ́ ṣèwọ̀ ló kọ́lé ṣèwọ̀ ló kọ́ olórí burúkú ṣé mo ká èmi máa pàtó fún ẹ ilẹ̀ tó kọ́lé sí kì í ṣe ìyá Mohbad ló ní ilẹ̀ ni kò ń ṣe ìyá Mohbad ló ní ilẹ̀ tó kọ́lé sí olórí burúkú ṣèwọ̀ ló ní ilẹ̀ tó kọ́lé sí tí ìyá Mohbad bá délé ní tó lóun fẹ́ gbalẹ̀ òun máa gbélé ẹ̀ kúrò ń bẹ̀ níbi ó bá rí kó gbélé ẹ̀ lọ olórí burúkú aláyé bàjẹ́ ìyàwó ẹ̀ ń kọ́lé òun jíṣò ó lò bàrà òṣèké bàǹsà ó lè jòsí ó lè ajílẹ̀ onílẹ̀ jòsí ajílẹ̀ onílẹ̀ ìwọ kọ́ ló nílẹ̀ tó kọ́lé sí Kòròdú ṣọmọ káwa àwa mọ̀ tán olùpìtàn la wá jẹ́ òfagún wà láwà àwa máa pàtàn fún adẹ̀ ní ràràbù fún ẹ̀ ilẹ̀ tó kọ́lé yẹn sí ṣe wọ̀ lóní olórí burúkú ẹ̀ ó kọ́lé sórí ilẹ̀ ìyá Mohbad ó kọ́ tó lé ìyá Mohbad bọ́ta ìgbà yẹn ni ò wá mọ̀ wá wù nígbà yẹn ni ò mọ̀ wá wù tó lórí burúkú ẹ̀ lọ gbé step mother ló kí ẹ wọlé aláyé bàjẹ́ olórí burúkú aláyé irun jégéjégé ó lè ó ṣe mú sọ̀rọ̀ bí ìṣòtú olóṣì aláyé bàjẹ́ ó lè kékeré ló ti ń bá wọn lọ ìwọ wá lọ́rọ̀ wèrè kan tó fẹ́ sọ oní wẹ́dà ń bẹ̀ wá justice òǹgbà tó ń gbowó wẹ́dà ó mọ̀ pé wẹ́dà ni ó mọ̀ pé wẹ́dà ló fún ẹ lówó olórí burúkú alájẹmámọ̀ra alásọjáàmù olórí burúkú bàbá òfò lẹ́nu ẹ̀yẹ bàbá wèrè bàbá òṣì bàbá jákujàku bàbá játijàti bàbá rédèrèdè bàbá tó fẹ́ jogún ọmọ olórí burúkú ààrẹ ọmọ kúta èkó lọ káṣẹ òun wọ sọ̀rọ̀ ẹ láyé ṣerú ẹ níbo láyé ti ń ṣerú ẹ ọmọ ló lè wọṣọ bàbá ẹ èwo ni kí bàbá máa wọṣọ ọmọ tó kú tó wà mọ́ṣúárì kó máa wọ̀ kiri jòsí ayé ẹ ti bàjẹ́ ṣé gbogbo àwọn tó ń tẹ̀lé tó ń tún ẹ̀jẹ̀ yẹn ṣáwọn lè ṣerú ẹ fọmọ àwọn lè ṣerú ẹ fọmọ lórí burúkú aláyé bàjẹ́ ìmí inú wọn gọkọ wọn tó kú gan pàápàá wọn máa ní kó lọ fi gbogbo nǹkan ẹ̀tọ́ rẹ̀ nípa mò fẹ́ kí nǹkan ẹ̀ wà nínú ilé kó má máa dà wọ́n láàmú olórí burúkú ara ẹ̀ ìgbà tó lọ kó aṣọ ọmọ yẹn tó wọ̀ ó gbóòórùn ọmọ yẹn nínú aṣọ yẹn kò sí bó ṣe lè fọ́ tó òórùn ọmọ yẹn sì máa wà ń bẹ̀ aṣọ tá à ń wọ̀ ní gbogbo gbà ara wa sì máa wà ń bẹ̀ olórí burúkú òun ọṣọ ọmọ kiri wèrè wà ń dagbada kiri olórí burúkú alágbádá blue onífìlà gòsòrò olórí burúkú dé pàtí wọn ní kí wèrè wá jókòó láì tí akánlẹ̀ jẹ́ pé Mohbad's dad rẹ́tírẹ̀ this is Mohbad's dad olórí burúkú aláyé bàjẹ́ Mohbad nìkan ló bí ni ibi blessing làkọ́ bí ẹ̀ kí ló dé tó ń fi Mohbad gba star kí olórí burúkú aforúkọ òkú gba star aforúkọ òkú gba star olóṣì bàbá òfò bàbá játijàti bàbá jàràbùkà olóṣì olè kókó ká ẹ náà kò ká ẹ àṣèdí gèrèjà wa olórí burúkú akó Nike sẹsẹ nínú jòsí ó ń ṣí èrè gan o wàláì Ọlọ́run gbọ́ Ọlọ́run dẹ̀ mọ̀ pé ó ń ṣí èrè o ó ń ṣí èrè tààràtàrà olórí burúkú ẹ̀ wàá múra tán wàá sọ àmúre kọ́tà wàá sọ yẹn mọ́dìjọ́ torí Ọlọ́run ṣé òòtún rówó ràmúre ni wàá má múre kọ́tà àṣì búgíbúgì lórí sùtánà wàá máa yí ródóródó wàá wá mùdíyẹ wàá ṣe gèrèjà bí ìdí ọmọ tuntun ìdí awárí sọ̀rọ̀ sẹ́yìn bí ìgbà táwọn bá ṣùdí ìdí fọ́mọ tuntun olórí burúkú olóṣì ó dàbí ó ń yọ bọ́tà ó ti yọ tán lórí ìdúró olóṣì odòbodòbò ó wá ló kó mélòó ló wà lábẹ́ àwọ̀ ọmọ bó bá dó wọn ò ní sọ pé ó dó olórí burúkú bàbá àwèrè aláyé bàjẹ́ bàbá òfò ẹ̀yin lẹ́mọ̀ ara yín ló ṣí wà bóun ìkẹ́ wá justice bóun ìkẹ́ má wá justice nǹkan tó ń tán lọ́dún eégún ẹ̀kẹ́ ló lẹ́fẹ́ fi náwó kọ́ sọ pé $1 billion lọ́ fẹ́ gbélé yín lọ́wọ́ owó ẹ máa ná tán náà nǹkan tẹ́ ẹ̀ fara ṣiṣẹ́ fún gbogbo yín pátápátá àtìyàwó àtẹ̀gbọ́n àtàbúrò gbogbo yín àti cousin àti nephew gbogbo yín pátápátá ẹ máa ná tán náà kùnà ni ìyẹn tẹ́ bá tiẹ̀ tún ṣera yín léṣe nítorí ẹ̀gàn pápá ogun ló wá tó pọ́n tó yẹn ogun tó jẹ́ pé njọ́ tó lógun ti lọ lálùbáríkà lógun ti lọ
kóró lókun lẹ́tẹ̀ ń já sẹ́yìn wèrè ẹ̀yin ẹbí játijàti ẹ̀yin olórí burúkú ẹbí kóró nìkan lókun tẹ̀ ń já sẹ́ ẹ̀ ní làákàyè àlùbáríkà tó wà nínú ogun ó ti lọ àfi tó bá ṣe dáadáa tó ṣe mímọ́ nu yín lòkú máa yọ̀ǹda àlùbáríkà sínú ìwọ̀nba tó ń bá fún wọn ò bá pín sí méjì kọ́ fún ẹ ní 50% ìjòsí tí ọmọ ẹ ò bá yọ̀ǹda àlùbáríkà sínú ẹ̀ fún ẹ lẹ́yìn tán bá pín fún ẹ tán ó ní mọ bó ṣe máa ṣe afẹ́fẹ́ lásán ló pín fún ẹ ó kàn máa ná ò ní mọ bó ṣe ó sì máa padà wá tọrọ jẹgbẹ yìí ni lórí burúkú bàbá olùsì ìrìntẹ̀bẹ́rìn lọ́mọrin kan pẹ̀lẹ́ ọmọ ẹ kú tó ń di sẹlíbírìtì aláyé bàjẹ́ jẹ́ ká máa gbọ́ ẹ lọ olóṣì aláìní tìjú olófò ọmọ ẹ̀yìn ṣẹ̀fíọ́ àlàwò aláyé bàjẹ́ ṣe játijàti rédèrèdè kiri ojú òtí ẹ̀rẹ̀ ìyẹn ẹsẹ̀ ò yí padà olóòbù ṣan wẹ́dà fẹ́ bẹ ìwà justice ó kẹ́ gbowó wẹ́dà àbí ńgbà tó dáwó fún ẹ tí platform wẹ́dà dáwó fún ẹ wọ́n sọ fún ẹ pé wẹ́dà ni lórí burúkú ń pàtàn wèrè tí ò ní tàn rí ń pàtàn àwọn kan ṣé ìwọ fún rẹ ṣe onítàn rè jòsí ṣe onítàn rè tó ń pàtàn fáwọn kan olóògùn ṣán ń gbọjà rè kí ló ń ṣèwọ jẹ́ kí n tán kí n wò kí bàbá yìí. Premium is added. olómùṣù aláyé lẹ́pọ̀ don't bring ice cream to my room o. Wẹ́dà tó fẹ́ máa bá kápẹ́ńtà wá kú tó pọ̀ mọ́ ẹ̀ ó kẹ́ mowó wẹ́dà gbà àbí wẹ́ẹ̀kọ́ a ní wẹ́dà lọ́rọ̀ ẹ bàbá Mohbad wẹ́dà òun lọ́rọ̀ ẹ ó wàá tutù láàrin wàá gbóná lọ́sàn-án olórí burúkú olóṣì. ó ń sùn lọ́wọ́ ó yẹ kí ìwọ máa sùn lọ́wọ́ àwọn tó pè ẹ́ pọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ikú ọmọ ẹ̀yẹn àwọn yẹn ò ní nǹkan tó ń ṣe. No other question. No other question. Everybody just somebody in the comment section. The comment section just talk to peace. Oh, all over the world. No need to go surrender. Nothing like that. 3 months, almost 3 years working to DNA. Almost 3 years. So very soon, I cannot be asking about why is Wunmi ranting. Let Wunmi rant. It's none of our own business. It's none of our own business. Let her rant. Bẹ́ẹ̀ ti sọ pé 30 years ẹ̀ ṣì wà lẹ́nu. Bẹ́ẹ̀ sọ pé 30 years ẹ̀ ṣì wà lẹ́nu. Mommy, I want to. Oṣù tí a pín ní ilé tó jẹ́ oṣù karùn-ún orí ọ̀fẹ́ tí gbogbo àwọn tó bá rí burúkú oṣù sọ bí ẹ tó jóṣù márùn aláyé bàjẹ́ àwọn wèrè kan á tún dáwó wọn lọ́wọ́ tó ṣe birthday fún àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tún dáwó ẹ tún lẹ́bẹ̀ this baba Mohbad's birthday ẹ tún lẹ́bẹ̀ ẹ fẹ́ ṣe birthday fún àbí bẹ́ẹ̀ kọ́. àwọn attention seeker wò fún àwọn attention seeker játijàti ẹ̀dọ́ ẹ kó lórí burúkú ni ẹ wo wèrè yìí ẹ wo padàbọ̀ wèrè yìí ẹ wo àyípadà wèrè yìí ẹ wo àtúbọ̀tán wèrè tó wà ń bí náà ló wà lẹ́yìn mi yìí o olórí burúkú gbé fóònù oníṣínkó fóònù ṣẹ́ẹ̀rì fóònù kan ló fi ń ṣe kinní yẹn o fóònù kan ló tún pè sí yẹn o olórí burúkú ti ní multiple phones wèrè gbé kọ́ọ̀lù olóṣì the same person ni o ẹwọ ẹni tó wà ń bì ẹ wá wo ẹni tó wà nínú background yẹn ẹ rí i pé kò ń pẹ́dà fún yàn tálíkà tí ò bá ti lówó lọ́wọ́ ìwà oníwà ló máa ń nígbò bá lówó tán ló ṣẹ̀ máa gbé wẹ̀ jáde pẹ̀lẹ́ o olórí burúkú ìwọ tó yẹ kó rántí ọjọ́ bí ẹ kó bú sẹ́kún olórí burúkú aláyé bàjẹ́
The grace of God will be upon you. olórí burúkú ó dẹ lọ ṣàdúrà yẹn fáwọn ẹbí ẹ ní Bring a wrong narrative. ó ráyè ẹ lòdì ice cream lọ fún ẹ àti àti nígbà kan rí nígbà ayé ẹ láyọ̀ máa pe láyọ̀ ránṣẹ́ ni láyọ̀ máa pe láyọ̀ ránṣẹ́ ni nígbà ayé ẹ nǹkan tó ń dùn fún ẹ ní ìsinmi olórí burúkú ọlọ́gọ̀ scorpido ó gẹ style bí ìgbà tó bá fi ṣíṣù gẹ style Well, it is just